Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Olùgbọ́ mi alápọ̀nlé lọ́kùnrin àti lóbìnrin nínú ẹ̀sìn Islam. Nínú fọ́nrán eléyìí tí ó máa jẹ́ apá kẹrin nípa ọ̀rọ̀ iṣẹ́ hajj, mo fẹ́ ṣàlàyé fún wa báwo la ti ṣe umrah. Ṣé ẹ mọ̀ pé fọ́nrán tí mo ṣe lọ, mo ṣàlàyé pé hajj tamattu tá a fẹ́ ṣe, òun náà ni hajj ìgbádùn. A kọ́kọ́ ṣe umrah náà, a bọ̀ṣọ, ká tó wá máa palẹ̀ mọ́ ọjọ́ tá a fẹ́ lọ bẹ̀rẹ̀ iṣẹ́ hajj. Báwo la ti ṣe iṣẹ́ umrah? Iṣẹ́ umrah ní orígun mẹ́rin téèyàn gbọdọ̀ mójútó. Àkọ́kọ́ ni kéèyàn gbé aṣọ harami al-ihram. Ẹlẹ́ẹ̀kejì ni at-tawaf, kéèyàn ṣe tawaf. Ẹlẹ́ẹ̀kẹta ni as-sa'yu bayna as-safa wal-marwa, kéèyàn pọ̀ ṣẹ̀ṣẹ̀ láàrin safa àti marwa. Ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni kéèyàn gẹ irun. Téèyàn bá ti ṣe nǹkan mẹ́rẹ̀ẹ̀rin, umrah èèyàn ó ti lálàáfíà, ó ti balance. Báwo la ti gbé ihram? Aṣọ ihram náà ni aṣọ tí àwọn ọkùnrin máa ń ró méjì yẹn, tá a ró méjì tá a ní wọ nǹkan kan sísàlẹ̀. Ọkùnrin ò ní wọ nǹkan kan sísàlẹ̀, kò ní wọ singlet, ò ní wọ boxer, ò ní wọ pant, ò ní wọ anything. Aṣọ méjèèjì yẹn nìkan ni ó ró kan sísàlẹ̀, ó sì fi kan bo ara lókè. Aṣọ tọkùnrin nìyẹn. Ṣé wá rí aṣọ tóbìnrin? Gbogbo aṣọ tó bá ó gbọdọ̀ gbogbo ìhòhò yín, gbogbo ìhòhò yín pátápátá ni aṣọ harami yín gbọdọ̀ bò, yàtọ̀ sí ojú yín nìkan. Ẹ lè ṣí ojú lẹ̀. So gbogbo ìhòhò yín pátápátá tó jẹ́ pé yóò dá wàhálà lẹ̀, ìyẹn gbọdọ̀ bò pátápátá látòkè délẹ̀. Ìwọ náà aṣọ tó bá mọ̀ pé aṣọ eléyìí ó bo gbogbo ìhòhò mi, òun náà ni aṣọ harami tán. Ó lè jẹ́ funfun, ó lè jẹ́ dúdú, ó lè jẹ́ àbáyà, ó lè jẹ́ léèsì o. Gbogbo aṣọ tó bá jẹ́ pé aṣọ ọmọlúwàbí tí ó rí, tó jẹ́ pé inú tiẹ̀ náà ó dùn pé ó wọṣọ, kì í ṣe aṣọ èṣù gbèlèkè, kì í ṣe aṣọ tó wọ̀ tí gbogbo èèyàn ó máa rí n tó wọ̀ sísàlẹ̀ rárá. Aṣọ tó wọ̀ tí ó bo gbogbo ìhòhò rẹ pátápátá, tí ó sì gbààyè lára, òun náà ni wọ́n ń pè ní aṣọ harami fún àwọn obìnrin. Bá bá ti wá wọṣọ yìí, á dàníyàn. Ṣé wá rí ọjọ́ tá a bá ti wọṣọ yìí, bá bá ti wọṣọ yìí sára, aṣọ yìí náà sì máa tún padà wọ̀ o lọ́jọ́ kẹjọ oṣù Dhul-Hijjah tá a bá ti fẹ́ máa lọ sí Mínà o. Ṣùgbọ́n eléyìí tá à ń wọ̀ yìí, a fẹ́ fi ṣe umrah ni. Tá a bá ti wá wọṣọ yẹn, a gbọdọ̀ ṣe àwọn nǹkan kan mọ́. Àkọ́kọ́, a gbọdọ̀ mú nǹkan kan kúrò lára èèyàn. Ẹlẹ́ẹ̀kejì, a gbọdọ̀ pa nǹkan ẹlẹ́mìí. Ẹlẹ́ẹ̀kẹta, a gbọdọ̀ lo gbogbo nǹkan tó bá jólóòórùn. Ọṣẹ ìpara, ọṣẹ ìwẹ̀ ni o, ọṣẹ ìwẹ̀ ni o, ọṣẹ ìfọnu ni o, ìpara ni o. Gbogbo tó bá ti jẹ́ olóòórùn pátápátá, tó bá ti lóòórùn tó jẹ́ pé wọ́n fi lọ́fíndà wọ́n fi ṣe, a gbọdọ̀ lò ó. Ó ti di èèwọ̀. Ọkọ ò gbọdọ̀ bá ìyàwó sùn, ìyàwó gbọdọ̀ ṣe nu ẹnu ẹ sọ́kọ lọ́rùn. Tán bá ṣe, aṣọ harami wọn, ihram wọn ti bàjẹ́ o. Tá a bá ti wá wọṣọ harami tá a ti dàníyàn pé labbaika, ó yẹ ẹ sọ tẹ̀lé mi. Labbaika Allahumma umratan. Ẹ ti dàníyàn umrah bẹ́ẹ̀. Ní tẹ́ wàá máa sọ náà ni labbaika Allahumma labbaik, títí tẹ́ fi dé Makkah. Ẹ bá ti dé Makkah, kí ni nǹkan tẹ́ fẹ́ ṣe? Ẹ bá mi nínú fọ́nrán tí ń bọ̀ lẹ́yìn.